kí n bá ti wúrọ́ kò fi fún báláwo èèyàn bọ̀ lí social media èmi àtọ̀gá kan lépàdé mo mú nọ́mbà mi ń ọjà kún pè mí lọ́sìn àná. Èdè abínibí ẹni àmọ́ ọmọ ẹ̀wà Yorùbá jáde dáadáa bẹ́ẹ̀ bá rẹni tí ó gbọ́ Yorùbá dáadáa tó gbọ́ dénúdénú tí ó sì lè sọ àwọn èdè ìbílẹ̀ wa èdè tó jẹ́ pé onílùújìlú ni inú omi àmọ́dù púpọ̀. Ọmọbìnrin tẹ́ ń wò yìí lórúkọ rẹ̀ ń jẹ́ Alamoke Akewi. Èmi ń gbádùn rẹ̀ dáadáa orí ìkànnì TikTok ni mo ti ṣalábàápàdé rẹ̀ mọ́ fọ́lò rẹ̀. Èdè Ekiti ní ń sọ yìí, èdè ìbílẹ̀ Ekiti ní ń sọ yìí tí ó sì rẹwà púpọ̀ púpọ̀. Ó ní fi ń sọ ìtàn tí fi ń sọ èrí rẹ̀ tí sì fi ń sọ ohun tí ojú rẹ̀ rí káàkiri bí ti ń lọ bí ti ń bọ̀. Ẹ máa gbádùn rẹ̀. Yorùbá Report náà ni o. Kí n bá ti wúrọ́ kò fi fún báláwo èèyàn bọ̀ lí social media èmi àtọ̀gá kan lépàdé mo mú nọ́mbà mi ń ọjà kún pè mí lọ́sìn àná ó ti ṣùwọ̀n mi kọ́ ilẹ̀ kínú ìgbélé kó ìlàlẹ̀ ta ẹ lọ́ba ni mo ṣàgédé gbọ́ kàkẹ́ kọ́kọ́ ilẹ̀ kí ni ṣù ìgbélé kó ìṣẹ́nu ìhò fíìmù abúlé ọ̀nà mi kan ṣe é lóná ìlàdẹ̀lẹ̀ ta ní lọ́ba mo ṣàgédé gbọ́ ilẹ̀ lulẹ̀ omi fẹ́ rògì bàbà àṣẹ ọ̀túnmọ̀bà olírèké àgbéjólí gbé oríire lù wọ́n ọ̀rá mi hàn aṣọ ire ká pa á lọ́ra o iṣu kí mo kàn dé rí ọ̀gá kan ọ̀nà bí kọlu ẹ mú ọ̀rọ̀ lé mọ́tò kan kẹ́ ò rárá kọjọ ohun ẹ̀ mọ̀nà wọ́n ní mọ́tò nírìbì lọ́rẹ̀ wọ́ ọ̀gá wẹ̀ àmọ́ ọ̀nà bàbá ládùúgbò ọ̀rẹ́ ń mọ bẹ̀ ọkà àríjí ọ̀nà mọ́tò rẹ̀ ọmùdé ulé òun ṣàmọ̀ girlfriend rẹ̀ lọ́rí mọ́tò ní fẹ́yà gbé òun ní dẹ̀ mọ́ ọ̀nà ẹ̀rà kan kárígbó ulé rẹ̀ wá ti kú kó ṣèyé ni kó ṣàbá àyìn ìjàre o àyìn mọ̀mọ́ gbọ́n rẹ̀ o ẹjẹ́ ní kó rọ́ọ̀sì ẹ̀yìn rẹ̀ gbọ́n o kẹ́kọ̀ọ́ ajúṣe ọ̀ràn kó alúdi ATM lẹ́jọ́ kan kí n ti tò bá a ní ká nìkan rí mùmí lẹ́yìn rẹ̀ kó yíjú rẹ̀ kọ̀rọ̀ sẹ́yìn bá kéde iye ìyá àbá rẹ̀ kó ti kú sọ́run èlò apọn káàdì ọ̀rẹ́ nu bẹ̀tẹ̀ kọ́ sí kàràndàn yíyá lọ wí àwùwọ̀ lígèrò tí ó gbọ́n. ọ̀nìyàn ṣe ọ́ mọ̀ n ní kárí jà ọ́ lọ́ra ọdún ọdẹ kékeré mi yin inú rẹ̀ kọ́ yẹ kó sọ̀rọ̀ wẹ́jà fún kéésì wéṣú òun náà mọ̀ ọyọ̀ ṣèkìnnà ẹ̀ka àbí ọdẹra ìtúbọ̀ ohun lítẹ̀rẹ̀ kó wá rí tìrì inú rẹ̀ àfà gbogbo yọ ọjẹ́ kéésì kò ṣí wọn kọ́mọ kan kúkú ajé àdì torí pé òṣùkà láyọ̀ mọ́ yáyọ̀ rẹ̀ báà ní kọ́yìn wá ti ṣe ọ́ ṣú wọn kọjá sí nínú rẹ̀.